mo kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá nílé àti lókè òkun ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ bá ti rí mi bí eléyìí bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjíire bó ṣe ń lọ ní ilẹ̀ nàìjíríà òun ni mo mú wá fún yín pé kẹ́ tún jẹ́ kájọ wo bó ṣe ń ṣẹlẹ̀ o kẹ́yìn náà tún lè bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn yín láti pe àkíyèsí wọn sí pé bó ṣe ń lọ rèé o ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí wa bá ṣe ń kíra níkì ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ àjíire. Mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Rí táìtù topic mi, mo ní Dọ̀bá festival, kudos sí àwọn Fúlàní Ìlọrin. Mo mọ̀ọ́mọ̀ sọ pé kudos fáwọn Fúlàní Ìlọrin torí pé àwọn ọmọ káàárọ̀ àjíire, àwọn ojúlówó ọmọ òtù tó wà lọ́rin, ṣe rí pé Islam kọ́ lẹ̀ ń ṣe, culture Muslim culture àwọn Fúlàní lẹ̀ ń practice. Àwọn Fúlàní Ìlọrin wọ́n sọ fún yín pé àwọn kì í ṣọmọ àlè, wípé òkè ń gùngùngùn kó má mọ ibi tó ti wá. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́jọ́ ọmọ ọkọ lanu gbàgà, máa gbé Ṣàngó ṣépè, máa gbọ́ Ògún ṣépè, ṣé ẹ mọ̀ pé gbogbo aṣọ tí wọ́n wọ̀ yìí tẹ́ rò pé bóyá aṣọ ẹ̀sìn ni, aṣọ ẹbọ, aṣọ kọ́ṣọ tiwọn náà ni. Bí abetí ajá ṣe jẹ́ àṣà titi wa, tá ń wọ gọ̀bì, tá ń wọ gbogbo ẹ̀, aṣọ wa tí wọ́n sọ pé àràmù yẹn, eléyìí náà aṣọ àṣà tiwọn ni. Ṣùgbọ́n tó bá ti wá sọ yín di àfáà, wọ́n á wá fulanáìsì yín, wọ́n á wé orí fún yín, wọ́n á so kinní síbẹ̀, wọ́n á so, wọ́n á múra, wọ́n á bò yín lójú. Ẹ wá rò pé ẹ̀sìn lẹ́ ń ṣe. Ẹ mọ̀ pé Fúlàní gangan lẹ́ ń practice religion yàtọ̀ sí Quran tó fi bò yín lójú. Àṣà Fúlàní ni ẹ̀yin ọmọ káàárọ̀ àjíire ń practice. So which means pé Fúlàní colony òun ni Muslim Yorùbá. Ẹ̀yin Muslim ilẹ̀ kóòtù òjíire, Fúlàní ni ló ń control ọpọlọ yín. Fìlà wọn lẹ́ ń dé. Tí ẹ bá di sẹ́ríkì àbí nǹkan tó bá tẹ́ bá dà, wọ́n á wérí fún yín. Gbogbo nǹkan tẹ́ ń practice kò jọ ti àwọn Arab. You do it like the Fulani people. So Fúlàní wọ́n wá láti ìlú wọn, but wọn ò fi ọwọ́ òsì jù wélé bàbá wọn. So tẹ́ bá gbogbo nǹkan tó ń ṣe nínú Dọ̀bá festival yẹn is an eye opener fún yín láti lè mọ̀ pé ìyẹn ẹni tó bá lọ́pọlọ ni o, tó bá ní common sense inú yín ni o. Eye opener ni fún yín láti lè mọ̀ pé àṣà Fúlàní lẹ̀ ń practice, òun ṣe Islam lẹ̀ ń ṣe. You guys are ẹrú Fúlàní ni yín, àṣà wọn lẹ̀ ń practice. Ẹni tó bá colonize èèyàn, òun ló bá ń control ìmúra èèyàn. Ẹ rí i pé nígbà tí àwọn British colonize wa Nàìjíríà, ìmúra British la bẹ̀rẹ̀ sí mú. A bá lọ síbi iṣẹ́, à ń múra bí àwọn British. Ní church, àwọn pastor á di tie, wọ́n á múra bí òyìnbó torí pé British àwọn ló colonize wa, àwọn ló organize government wa fún wa. So a rí i pé àṣà wọn là ń lò. Ṣùgbọ́n àwọn Muslim wa, yes, Fulani husband speaking our language, yes. So because they are born here. Àwọn Muslim wa, they are Fulani, àwọn ọmọ káàárọ̀ àjíire tán láwọn di Fulani. Tẹ́ bá ti ọmọ káàárọ̀ àjíire, èyí tẹ́ fi máa wé rí kí gbogbo yín lọ máa lo ìtàgbè. It's your own culture, because culture Fulani náà fún yín kì í ṣe ti Arab. Èyí tẹ́ fi máa lo turban, ẹ bẹ̀rẹ̀ sí máa lo ìtẹ́wọ̀n pé ẹ lè fẹ́ sí wọ́n lẹ̀ ní o. Ẹ bẹ̀rẹ̀ sí máa lo ìtàgbè, tẹ́ máa lo abetí ajá. Then èyí tẹ́ wá jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire. Àbọ̀rọ̀ àbọ̀yè bàbá mi, mo ti rẹ́yìn méjèèjì tó rọ̀rọ̀ tí mo sọ ni. Mi ṣe ti acknowledge yẹn, ṣe má bínú sí mi. Tẹ́ bá ti ẹ̀yin ọmọ kóòtù òjíire, ojúlówó ọmọ ọkọ, tẹ́ wà ń lọrin, mi rò pé wọ́n bí yín dá kẹ́lẹ́ fẹ́ organize festival láti rántí àwọn bàbá ńlá yín. Ṣùgbọ́n àwọn Fúlàní wọ́n ń ṣe festival láti rántí àwọn bàbá ńlá wọn. Wọ́n wá sọ fẹ́ yín pé ẹbọ ni titi yín. Èyí táwọn ń ṣe náà ẹbọ náà nítorí àṣà wọn non practice. Àṣà wọn non practice. Àṣà wọn òní wọ́n practice. So èyí tẹ́ jẹ́ Muslim ọmọ kóòtù òjíire, ẹrú Fúlàní ni yín. Gbogbo ẹnu mo tún fi sọ o. Ẹrú Fúlàní ni yín. Yes, ẹrú Fúlàní ni. Ìmúra Fúlàní lẹ mú, òun ṣe ìmúra Arab. No. Yes. Títí kan àwọn ọba aládé kan náà tó wérí, tó jẹ́ pé ọmọ kóòtù ni wọ́n, ṣùgbọ́n tán ti di Fúlàní. Yes.
so there are another thing tí mo fẹ́ sọ ni pé tí wọ́n bá ti interview àwọn ọmọ Ìlọrin tó bá ti ń sọ èdè wa tó bá sọ pé Fúlàní làwọn kí ni reason tá a ṣe máa ń ṣépè fún wọn wọn á ní ọmọ àlè ni wọn ọmọ ibi tán ṣé wọ́n sọ fún yín pé ọmọ ibi tán ti wá ni ṣé ọmọ ọ̀dọ̀ wa ń sìn tán bí sí Kánò tó ń sọ èdè Kánò ṣé ó ti wá dọmọ Kánò ṣé kò gbọdọ̀ identify ara ẹ̀ mọ́ pé ọmọ Kánò ọmọ tó bá jẹ́ pé ọmọ káàárọ̀ àjíire ní sìn tán bí sí Kánò ṣùgbọ́n tó ti gbédè Haúsá tó dẹ̀ ń sa Haúsá so tó bá wá sọ pé àwọn ò kì í ṣe Haúsá o wípé ọmọ kóòtù òjíire lòun o ẹjọ́ ṣé ó ti dọmọ àlè so is that the other thing náà tí àwọn Fúlàní tó ti ń gbé lọ́dọ̀ ibi téèyàn bá ń gbé lèèyàn máa ń ṣe náà ibi téèyàn bá ń gbé ló ń ṣe ibẹ̀ náà bí wọn sí èdè tó ti ń sọ ní àwọn bàbá wọn bí kẹta ìkẹrin wọ́n ti ibẹ̀ náà bí wọn sí so they speak your language but wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé this is who we are then why do you need to curse them ẹ̀yin mọ ẹlòmíì ò mọ grandfather ẹ̀ ẹlòmíì orúkọ great grandfather ẹ̀ ẹlòmíì nínú yín kò rẹ́dí àti bá great grandfather ẹ̀ ṣe á ní ẹlẹ́bọ ni wọ́n ṣùgbọ́n this is a culture lélẹ́yìí kò ń ṣe ẹ̀sìn culture ni wọ́n ṣe wérí tán ta bí orí màálùú eléègbé tó dàbí màálùú káwó kínní tó fi síbẹ̀ yìí kò yàtọ̀ sí àwọn titiwa náà àwọn tiwa tó máa dà tàgbé borí kò yàtọ̀ sí so àṣà Fúlàní lẹ́ ń ṣe tẹ́lẹ̀ ń ṣe Islam àbọrúbọyè bàbá mi gbìyànjú BK Bodnas ọmọ tó dáyé mo rẹ́ gbogbo yín àṣà Fúlàní lẹ́ ń ṣe àṣà Fúlàní ni so nǹkan tí wọ́n sọ pé kúdò sáwọn Fúlàní yẹn ni pé àwọn Fúlàní yẹn wọ́n ṣò ara wọn wọ́n jẹ́ ká mọ nǹkan táwọn jẹ́ ṣe rí bí mo ṣe wà yìí mo máa ń respect anybody tí ò bá ti fọwọ́ sí júwèé lé bàbá ẹ̀ ò bá jẹ́ Muslim ò bá jẹ́ Buddhist as long as tó bá ti mọ bàbá ẹ̀ ní bàbá I will respect you mo sọ kinní kan mo ní mo respect Farouk Oníkíjìpá níjọ́ tó ti sọ̀tàn ìdílé ẹ̀ pé bàbá ẹ̀ bí ìkẹta kọ́ ló ti wà but kò gbàgbé ibi tó ti wá ṣùgbọ́n ẹ̀yin tẹ́ pera yín ní ọmọ káàárọ̀ àjíire tẹ́lẹ̀ wà nílọrin àbí nǹkan kan bẹ́ẹ̀ àbí lọ́yọ̀ọ́ gbogbo yín bẹ́ẹ̀ yẹn orí gbogbo yín ti gbálẹ̀ Fúlàní ló wá láti Málì tán wá da ọpọlọ gbogbo yín rú tán fi ọpọlọ báyìí wọ́n fi orógùn wọ́n fi ru ọpọlọ yín wọ́n fi ru ọpọlọ yín wọ́n fi ru ọpọlọ yín wọ́n mórógùn wọ́n fi ru ọpọlọ yín ẹ wá bẹ̀rẹ̀ sí í fọwọ́ sí júwèé lé bàbá yín ẹ bẹ̀rẹ̀ sí í fọwọ́ sí júwèé lé bàbá yín ẹ bẹ̀rẹ̀ sí í fọwọ́ sí júwèé lé bàbá yín ẹ bẹ̀rẹ̀ sí í fọwọ́ sí júwèé lé bàbá yín ẹ wá sọ̀rọ̀ ayín dọmọ àlè po tẹ bá mọ̀ pé ọmọ ọkọ ni yín ẹ̀yin tẹ wà ń lọrin ẹ̀yin náà ẹ ṣe festival ẹ sọ pé ẹ fẹ́ ṣe ọdún ìrántí baba láéláé kí gbogbo yín wá betí ajá kẹ fìtàgbè sọ́rùn yes bẹ́ẹ̀ ni kẹ́yìn náà ṣe titi yín kẹ identify ara yín ẹ jẹ́ ká mọ̀ yín bẹ́ẹ̀ ni ẹrú kẹ yọra yín kúrò lóko ẹrú so àwọn Fúlàní ti prove ẹ̀ fún yín sí tẹ bá ṣe ń sọ pé àṣà kan ìmúra kan pé ìmúra Islam ni ẹ jẹ́ kó rí yín pé you are Fúlàní colony ni bẹ́ẹ̀ ni Fúlàní láti Senegal Gambia ṣèbí Fútajá lọ́nà island gangan náà sọ pé wọ́n ti kúrò no somebody told me wọ́n dẹ̀ pọ́n ní Senegal gangan ni origin wọn somebody was telling me ẹnìkan somebody from North Africa ó sọ kan fún mi recently ó dẹ̀ kó sọ pé Senegal gangan ni origin wọn pé Senegal ni wọ́n gbogbo wọn yẹn pé Senegal ni wọ́n ti kúrò ó dẹ̀ kó sọ somebody was telling me recently so ẹ̀ṣẹ̀ sí o ẹrú lẹ ń ṣe wọ́n ti gba orúkọ lẹ́nu yín wọ́n ti gba gbogbo ẹ̀ lẹ́nu yín wọ́n fulanize yín inú yín náà dẹ̀ ń bẹ̀ àṣírí túpo ádá kò yín ẹ̀yin Fúlàní Ìlọrin gbọ́dún dọ̀ bá tẹ̀ ṣe wọn ṣàǹṣọdún ìtẹ́lẹ̀ àwọn Ìjẹ̀bú náà ná kọ́fì táwọn náà bẹ̀rẹ̀ wọ́n display àṣà titi wọn náà kí ká lè mọ̀ pé bá a ṣe ń jẹ́ leléyìí o ẹni torí ẹ̀ bá pé nínú yín tó ń wé gèlè fún ẹ ṣàfọ̀njáde kẹ́ gbé síta ẹ ṣe kí gbogbo yín wọ abetí ajá kì í ṣe wípé dé fìlà álímì
tẹ bá fẹ́ ṣàfọ̀njáde ẹ wọṣọ òkè ẹ fagbetí ẹ wá débi àti abetí ajá ẹ lò tàgbè ìtàgbè wá ẹ lò tàgbè ẹ fi gọ̀bì sórí kẹ̀kẹ́ kó dàbí ojúde ọba kó kọ́lọ́fù ìyẹn là á mọ̀ pé ẹ kì í ṣọmọ àlè ẹ là á mọ̀ pé ẹ kì í ṣẹrú mọ́ ṣùgbọ́n as long as ó jẹ́ pé bóyá ẹlẹ́yin ṣọdún àfọ̀njá àrànù kan tí gbogbo yín lọ wérí tẹ tú dàbí fúlàní tẹ dàbí fúlàní tẹ múra bí fúlàní irú ọdún àfọ̀njá wo lẹ wá ń ṣe ọdún ẹrú lẹ ń ṣe yẹn ọdún ẹrú yes tẹ bá lẹ ń ṣọdún àfọ̀njá tẹ lè wọṣọ òkè kẹ display ìlẹ̀kẹ̀ káwọn kan tẹ tún wọṣọ oògùn bẹ́ẹ̀ ni kán múra bíi lálùdé yes tẹ ò bá ti lè display àwọn cultural heritage wa nìyẹn káwọn kan múra bí àwọn òṣùgbó ẹrú nìyí torí gbogbo ìmúra wọn yìí ìmúra àṣà tiwọn ni ìmúra àṣà tàwa náà ni dressing ni is a culture àṣà táwọn bàbá ńlá tó fi ń ṣe identification ni identification báyìí àwọn ló wá di àṣà identification ni so tẹ wá sọ pé ẹ ń ṣe ọdún àfọ̀njá tẹ ń ṣe ẹni mélòó ló mọ̀ pé ẹ ń ṣe kí gbogbo ayé gbọ́ ká gbogbo ayé bá yín ṣe kí ẹ̀wọ̀n èrò wá all over kó wá bá yín ṣe ọdún àfọ̀njá yẹn kẹ ẹ dẹ̀ múra bí ọmọ ọkọ kẹ má dé fìlà álímì. wọ́n ṣe ẹ̀sìn àràbù lẹ́bù bẹ́ẹ̀ ni ìyá mi kẹ má dé fìlà álímì kẹ múra bí ọmọ ọkọ ìyẹn la máa tó mọ̀ pé ẹ kì í ṣẹrú ṣùgbọ́n láìsí yẹn ẹrú fúlàní nìyí gbogbo ẹnu mo fi sọ mi sọ jù ẹ. wọ́n ṣáà sọ pé wọ́n ní wọ́n ń ṣe ọdún àfọ̀njá wọ́n ní wọn ò ṣe ọdún àfọ̀njá mọ́ ní Ìlọrin more than 20 years òun náà là ń sọ wo Sọ̀fíọ̀ Sàrùmí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ̀ ń ṣọdún àfọ̀njá ẹ ṣe ká rí yín kẹ́ ẹ lè múra bí ọmọ ọkọ kì í ṣe pé kẹ́ ẹ wá lọ dé fìlà álímì kẹ́ ẹ wé tọ̀bá tẹ bá ti ṣèyàn náà ẹrú nìyẹn tí ìbọn lóko ẹrú nìyẹn so Dọ̀bá festival ó mo ṣe ni mo kí àwọn Fúlàní Ìlọrin Dọ̀bá festival ti táṣìírí gbogbo yín pátápátá pé ẹrú nìyí mi ìsọjú báyìí lọ jàre ó dìgbà kan náà ẹrú òun nìyí. ẹ wo ẹ dákun tí wọn lọ agbádá yín ẹ dákun tí wọn lọ ẹ dákun. ẹ wo ẹ dàpọ̀ ẹ bí stop òmìnira níyì.
ṣẹ́tìrì gbogbo àyíká ìgbà wọn bẹ̀ wọ́n ní ìsìnkú tó ṣẹ́tìrì báyìí. èmi kọ́ mo fà ìgbà wọn. ẹ ní fún ọ láyè ní wọ́n fi ń kú kèrè ẹ fún wọn láyè wò. ọjọ́ ìwọ́jú rẹ̀ nù. láti gbogbo Eu Jagora. ṣáájú ó ṣe tó fọ́tò fọ́ọ̀mù báyìí fóònù ní rìkọ́dù fóònù ní rìkọ́dù ẹ gbé fóònù sísàlẹ̀ fóònù ní rìkọ́dù lábẹ́ kan. jẹjẹ wàrà dúró máa yè. Taru. Kínú. Báyé inú ń bẹ̀ ohun, space ló wà ń bẹ̀ ohun. Ẹnìkan kí o sí wájú tí wọ́n kaliyan gari a gaishe ka kaliyan gari ya kaliyan gari
Muhammad.